àwọn RABBITA gẹ́gẹ́ bí a ti mọ̀ wọ́n ń tan HABIBU Ayilara ọ̀gbẹ́ni tí wọ́n fi sáàfin kó máa ṣẹrú ọba Ghandi yẹn wọ́n ń tàn òun náà tún wá ń tan ara ẹ̀. ṣé ìmáàmù àgbà ó máa pé méjì láàrin ìlú? Kò pọ́síbù kó bá pé méjì láàrin ìlú kan, kò ṣeé ṣe kán ní paramount ruler méjì láàrin ìlú kan, kò lè ṣeé ṣe. ẹ ò torí tọlọ́run dúró láàfin Ṣọ̀ún torí owó tẹ fẹ́ máa pa torí pé ebi kẹ́ lè máa bọ́lé ẹ fẹ́ máa bọ́nu kẹ́ máa bọ́yàwó kẹ́ máa bọ́mọ, ẹ ò torí Ọlọ́run dúró ń bẹ̀. Mọ́gàjí ilé Ayilara ẹ lọ ṣàtúnṣe torí pé tẹ́ ẹ bá ṣàtúnṣe lénìí tó bá dọ̀la tẹ́ ẹ bá gbéṣẹ̀ inú sàárè ò ní gbà yín ọ̀ ní sọ̀rọ̀ yín nìyẹn torí pé orí yín nìkan ti bàjẹ́. Mọ́gàjí ilé Ayilara kí ló dé tẹ́ oṣù káàkà kẹ́ ẹ ronú kẹ́ ẹ wò pé nǹkan tẹ́ ń ṣe yìí ẹ̀ ń bá yín jẹ́ ni ẹ̀ tú ẹ̀yìn ṣe. nǹkan tẹ́ ń ṣe yìí kò lè ní ọ̀la rẹ̀ o nítorí pé l'Ógbómọ̀ṣọ́ ẹ̀yin lẹ tàbùkù bá ọba Ghandi, ilé Ayilara ló tàbùkù bá ọba Ghandi. HABIBU Ayilara dàgìnìdọ́rọ̀ gọ̀ǹgọ̀ṣù tó bá jẹ́ pé òun fẹ́ jẹ́wọ́ pé ọmọ ọkọ ilé Ayilara lòun tòótọ́ o mọ́ṣáláṣí ọjà àgbo yẹn ló yẹ kó ti lọ kírun torí pé mọ́ṣáláṣí yẹn ni mọ́ṣáláṣí àgbà, mọ́ṣáláṣí tí ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ gbọ́dọ̀ máa kírun nìyẹn. Kí ló dé tóun ò lọ kírun bẹ́ẹ̀ kó sọ pé àwọn RABBITA ti fòun sípò ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́. ọba Ṣọ̀ún ọba Ghandi Ọláoyè ẹ̀yin lẹ fà á táwọn èèyàn fi ń ṣọwọ́ ọ̀rọ̀ lára yín torí pé ẹ ò ṣe dáa nígbà tí àwọn mọ̀lẹ́bí Ayilara tó gbé ẹjọ́ wá bá yín ó yẹ kẹ́ ẹ dà wọ́n nù bí ìbojú tu ẹ̀fún ni. a sọ fún yín a ní àtẹni tó ń pọ̀n sẹ́yìn àtọ̀hún àtọ̀wọn tó kù ẹ̀tẹ̀ ló máa bá bọ̀ wọ́n tún wá ń bẹ̀tẹ̀ bọ̀ báyìí àti fẹ́ káàsì ẹ̀. bẹ́ẹ̀nìyàn bá ń tan ẹnikẹ́ni kẹ́niyẹn má tanra ẹ̀ o torí pé ẹni tó bá ń tàn tó tún ń tanra ẹ̀ ẹni yẹn kò yàtọ̀ sẹ́ni tí ó ń ṣe ara ẹ̀ téèyàn bá tẹ̀ ṣe ara ẹ̀ kẹ̀ nìyí ó pọ́sibù kéèyàn máa dáríjì ara ẹ̀. kí ló dé tí ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ fẹ́ràn kìkìṣí àti ọ̀tẹ̀? ṣé ẹ mọ̀ pé ọ̀tí a máa tẹni ní rìkìṣí a máa ṣí èèyàn kúrò níbi tó ti yẹ kó ṣe nǹkan rẹ̀. ìmáàmù tiwa ọ̀gá tiwa àáfàá tiwa Sheikh Dr. Toliya Yunusa Ayilara II àwọn sì nìkan àwọn nìkan ni ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ tó jẹ lórí ọba tó jẹ lórí ìjòyè. àbí HABIBU yẹn gan pàápàá kò ní orí tó ń rò kákọ̀sẹ̀ pé orí ẹ̀kọ́ gbòǹrin lásán ni kò sí làákàyè ń bẹ̀. ẹsẹ̀ tíyàwó ló fẹ́ wá sọ fún wọn kí ni kútùbà wo ló fẹ́ ṣe fún wọn báwo ló ti fẹ́ ké kí ló mọ̀ nù kéwú gangan jẹ́ ká gbọ́. ẹ̀yin ò ṣe pé mọ́gàjì lé yín kẹ́ ẹ ní mọ́gàjì ó tó gẹ́ orúkọ tá a sọ ilé wa yìí l'Ógbómọ̀ṣọ́ ó tó gẹ́ ẹ jẹ́ ká jẹ́wọ́ fọ́wọn èèyàn ẹ jẹ́ ká jẹ́wọ́ fọ́wọn ará ìlú Ògbómọ̀ṣọ́ wípé Toliya yìí tá à ń dá wàhálà lẹ́ẹ̀ látijọ́ ìlú Ògbómọ̀ṣọ́ pé Toliya yìí o ọmọ inú ilé wa ni o. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní @Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn
lórí Instagram Òkodoro Yorùbá Television, lórí YouTube wa Òkodoro Yorùbá Television. Ẹ sì má gbàgbé láti tan notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí ó máa wọlé. Kẹ́sì bá wa like, ẹ bá wa share, kẹ́sì bá wa comment àwọn fọ́nrán yìí. Ojú tẹ́ fún wa kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dí. A ti rọ ẹ̀yin èèyàn wa láti máa ràn wá lọ́wọ́ lórí bí a ṣe ń gbé àwọn fọ́nrán yìí jáde, torí wípé ní àkókò yìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa bí ó ṣe rí, a mọ̀ wípé tá bá máa ṣe fọ́nrán, tá bá post data ní kò tí wàá ní síná, a máa lọ tọ̀ jẹnẹrétọ̀ ni. Torí ẹ̀ la ṣe rọ̀ yín pé ẹ dákun ẹ̀yin èèyàn wa, ẹ̀yin fáǹsì wa nílé lóko káàkiri, ẹ ràn wá lọ́wọ́ káwa náà tẹ̀lé ra solar generator kékeré kan ká lè máa fi power àwọn gadgets wa, ká lè máa rí update nípa nǹkan tó ń lọ lórí ọ̀rọ̀ àáfàá wa Sheikh Dr. Tolia Yunusa Ayilara II. Kò ní bàjẹ́ fún gbogbo wa. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa, ẹ̀yin èèyàn wa káàkiri nílé lóko, pàápàá jùlọ ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ jẹ́ olótìtọ́ ènìyàn, àti ẹ̀yin tiwa tí ẹ̀ ń tẹ̀lé bàbá wa ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tolia Yunusa Ayilara II. Kọ́lọ́run ọba kó dá ẹ̀mí bàbá wa sí. Láyọ̀ tí wọ́n lọ sí ìrìn àjò, Ọlọ́run á jẹ́ kí wọ́n dé bá wa ní ayọ̀ àti àlàáfíà. Ẹ̀yin èèyàn wa, mo ní kásáyé wa sọ díẹ̀ fún wa ní lórí àbájáde bí ìrun Jímọ̀ ní ọjà Àgbó bó ṣe lọ. Òun náà ni a ní kí àwa update ara wa. Ṣé ẹ mọ̀ pé òwe àwọn àgbàlagbà kan sọ wípé tí ènìyàn bá ń tàn wá káwa má tàn ra wa. Béènìyàn bá ń tàn ẹnikẹ́ni kẹ́niyàn má tàn ra ẹ o, torí pé ẹni tó bá ń tàn tó tún tàn ra ẹ, ẹni yẹn kò yàtọ̀ sẹ́ni tí ó ń ṣe ara ẹ̀. Téèyàn bá tẹ̀ ṣe ara ẹ̀ kẹ̀ nìyí, ó possible kéèyàn má dáríjì ara ẹ̀. Ọlọ́run á wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Àwọn RABBITA gẹ́gẹ́ bí a ti mọ̀, wọ́n ń tan HABIBU Ayilara, ọ̀gbẹ́ni tí wọ́n fi sáàfin kó máa ṣẹrú ọba Ghandi yẹn. Wọ́n ń tàn, òun náà tún wá ń tan ara ẹ̀. Kí ni ìdí tí mò ń sọ pé wọ́n ń tàn tóun náà fi ń tan ara ẹ̀? Ní pé wọ́n ní àwọn fún ní ìmáàmù wọ́n ní àwọn fún ní ìmáàmù àgbà nígbà tí àwọn kan lọ ṣe awúrúju lẹ́tà tí wọ́n mú lọ fún àwọn RABBITA. Tí àwọn RABBITA wà ní ẹni táwọn mọ̀ gẹ́gẹ́ bí ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ lélẹ̀. Àwọn yẹn pariwo Allahu Akbar, wọ́n ń pàtẹ́wọ́. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín pé ẹ̀yin èèyàn wa ẹ lọ fọkàn balẹ̀, àtẹ́wọ́ tí wọ́n pa fún yẹn àtẹ́wọ́ ẹlẹ́yà ló máa jẹ́ fún nígbẹ̀yìn. Ṣé ẹ mọ̀ pé ẹni máa kúrò nílùú kò ní dágbére? Òun ní ọ̀rọ̀ HABIBU tí wọ́n ń tàn. Ṣùgbọ́n abá dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run pé nígbà tí wọ́n ń tàn, òun náà tọ̀ra ẹ̀. Wọ́n ń pè ní ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ṣe gbogbo ẹ̀ ṣe gbogbo àtọ́. Ẹ̀yin èèyàn wa ẹ fọkàn balẹ̀, HABIBU kò gbọ́dọ̀ pera ẹ̀ ní ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ibo ló ti fẹ́ rí certificate? Ṣé ìmáàmù àgbà ó máa pé méjì láàrin ìlú? Kò possible kó bá pé méjì láàrin ìlú kan. Kò ṣeé ṣe kán ní paramount ruler méjì láàrin ìlú kan. Kò lè ṣeé ṣe. Ìmáàmù tiwa, ọ̀gá tiwa, àáfàá tiwa Sheikh Dr. Tolia Yunusa Ayilara II, ọ̀wọ́n sì nìkan, àwọn nìkan ni ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tó jẹ lórí ọba, tó jẹ lórí ìjòyè. Ṣé ẹ mọ̀ pé à ń sọ fún yín pé ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ òun ni Sheikh Dr. Tolia Yunusa Ayilara II. Gẹ́gẹ́ bí àwọn RABBITA bí wọ́n ṣe fẹ́ lo ète wọn, wọ́n mọ̀ wípé bí ẹnìkan ṣe ń yọ́ só bẹ́ẹ̀ ni àwọn kan ṣe ń yọ́ gbọ́. Wọ́n lọ ṣe awúrúju lẹ́tà, wọ́n mú lẹ́tà headed. Ọ̀tẹ̀ máa ń lérò pé bóyá àrìndìn ni gbogbo àwọn èèyàn máa jẹ́ ni. Wọ́n mú lẹ́tà headed ra wọn, wọ́n fi kọ lẹ́tà lórúkọ ọba Soun. Wọ́n mú lẹ́tà headed RABBITA, wọ́n fi kọ lẹ́tà lórúkọ ọba Soun wípé Soun ní káwọn ṣe ọba yìí
látara yìí pé torí pọ́ ti mọ̀ pé Soun wà nídìí ọ̀rọ̀ yẹn náà wá fi wọlé. àwọn wá sọ fún wọn pé tí wọ́n bá bí HABIBU re o, tí HABIBU bá sọ pé òun fẹ́ jẹ́wọ́ pé ọmọ ọkọ ilé Ayilara lòun, òun ò kì í ṣọmú àlè ilé Ayilara, kó máa bọ̀ ní mọ́ṣáláṣí ọjà àgbo kó lóun fẹ́ wá kírun, tàbí kó sọ wípé òun fẹ́ lọ resume service as chief imam of Ògbómọ̀ṣọ́ land. a sọ fún yín, a ní àtẹni tó ń pọ̀n sẹ́yìn àtòun àtọwọn tó kù, ẹ̀tẹ̀ ló máa bá bọ̀. wọ́n tún wá ń bẹ̀tẹ̀ bọ̀ báyìí àti fẹ́ cast ẹ̀, ṣùgbọ́n lórí ìkànnì ẹ̀rọ ayélujára ẹ ti máa rí lẹ́tà lọ́tún lọ́sì. ó yẹ ká ẹ mọ̀ wípé wọn ò lè máa géèyàn lọ́wọ́ kẹ́ni ẹ máa sọ pé òun fẹ́ bọ̀rùkà, kò lè ṣeé ṣe. ọba Ajagungbadé ó ti fi bàbá wa ọ̀gá wa àfa wa Sheikh Dr. Tolia Yunusa Ayilara II ó ti fi jẹ máàmù náà. wọ́n ti gbé sáfítíkẹ́ẹ̀tì lé lọ́wọ́. wọ́n kọ́kọ́ bá bí ète wípé ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ kì í ṣe ọmọ ilé Ayilara. nígbà tó yàtọ̀ rí pé ọmọ ilé Ayilara àfa wa Sikiruláì Ayilara jáde pé ọmọ olúlé wa ni, wọ́n tún wáá fẹ́ bábò mi yọ wípé kò ń bá wọn RABBITA ṣe. kí ló dé tí ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ fẹ́ràn kìkìṣí àti ọ̀tẹ̀? ṣé ẹ mọ̀ pé ọ̀tí a máa tẹni ní, rìkìṣí a máa ṣí èèyàn kúrò níbi tó ti yẹ kó ṣe nǹkan rẹ̀. ẹ ò fura, rìkìṣí ò dáa, ọ̀tẹ̀ ò dáa. kí lẹ fẹ́ rí gbàǹbì rìkìṣí? kí la fẹ́ rí gbàǹbì ọ̀tẹ̀? tí ọ̀tẹ̀ wá dáa, ṣé rìkìṣí dáa? ṣé gbogbo nǹkan tẹ̀ ń ṣe ṣó dáa? tọ́rọ̀ ìbá wa parí tán, ìbò lẹ fẹ́ fojú sí. nígbà tí wàá la pílánì àwọn èèyàn wa máa gọ̀ o. ẹ wá la pílánì, ṣé ẹ mọ̀ wípé àwọn àgbọ̀n nínú àgbọ̀n ń ta ni? a rí gbogbo lẹ́tà tẹ́ ẹ ṣe. àwùrúju lẹ́tà tẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ la rí. kéèsì ní lọ́tọ̀, kéèsì ń bọ̀ ń bẹ́ẹ̀. HABIBU Ayilara dàgìnìdọ́rọ̀ gọ̀ǹgọ̀ṣù tó bá jẹ́ pé òun fẹ́ jẹ́wọ́ pé ọmọ ọkọ ilé Ayilara lòun tòótọ́ o, mọ́ṣáláṣí ọjà àgbo yẹn ló yẹ kó ti lọ kírun, torí pé mọ́ṣáláṣí yẹn ni mọ́ṣáláṣí àgbà, mọ́ṣáláṣí tí ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ gbọ́dọ̀ máa kírun nìyẹn. kí ló dé tóun ò lọ kírun bẹ́ẹ̀ kó sọ pé àwọn RABBITA ti fòun sípò ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́? Ọlọ́run máa yọ HABIBU o. kì í ṣe pa máa yẹn níbọn, kì í ṣe pa máa ṣá ẹ lọ́kọ, kì í ṣe pa máa gún ẹ nígò. ó sì tó lásán kójú tiẹ̀. ta ló fẹ́ kírun fún? kí ló mọ̀ ń kéwú? báwo ló ṣe fẹ́ bọ́ọ̀ tó wà bẹ́ẹ̀ communicate? ṣé kéwú ẹ competent débi pé o fẹ́ kírun fọwọ́ tó wà bẹ́ẹ̀ ni? kí ló mọ̀ tó ẹsẹ̀ súrà wo ló mọ̀ tó fẹ́ ké? ṣàwùsá tó ń sọ fún wọn ní ààfin yẹn náà ló fẹ́ wá sọ fún wọn lọ́jà àgbo ni? àbí HABIBU yẹn gan pàápàá kò ní orí tó ń rò? kákọ̀sẹ̀ pé orí ẹ̀kọ́ gbòórin lásán ni, kò sí làákàyè ń bẹ́ẹ̀. ẹsẹ̀ tíráwó ló fẹ́ wá sọ fún wọn? kí ni kútùbà wo ló fẹ́ ṣe fún wọn? báwo ló ti fẹ́ ké? kí ló mọ̀ nù kéwú gangan, jẹ́ ká gbọ́. àbí tó bá tẹ̀ wà ń tọ̀yàn, ṣó yẹ kéèyàn kó máa tọ́ra ẹ̀? ọ ti fi ẹ́ ṣe máa mú àfihàn, ọ máa jẹun ẹ̀. látìgbà tó sọ pé ó ti di máa mú àfihàn, kí ni achievement kó tó àṣìfù bẹ́ẹ̀? fáwọn mùsùlùmí tó ń kírun fún bẹ́ẹ̀, kí ni achievement yẹ? no achievement. nílọ síwájú kankan, páàsì kó kíláàsì, kàn yí lójú kan bí omi adágún ni. kí ló dé HABIBU òrónú ara ẹ̀ kó o sọ fáwọn tó ń tiẹ̀ kákàkiri pé ẹ má jẹ́ kí n balẹ̀ bàbá mi jẹ́, mo ti fẹ́ máa fọwọ́ sí júwèlé bàbá mi. HABIBU òyìnbí síta òǹtọ́ sínú ilé nítorí àwọn tó ń tún ẹ̀. mo wo fídíò kan lẹ́nìí níbi tẹ́ ẹ ti gbé láìfù. ẹni má lójú màmá máa ti o. ó wà láìfù, ó ń pariwo ẹ jẹ́ ká pín owó yẹn, ẹ jẹ́ ká pín owó yẹn. ṣebí torí pé nǹkan tẹ́ torí ẹ̀ lọ nìyẹn. ẹ ò torí ìtọ́lọ́hún dúró láàfin Ṣọ̀ún
torí owó tẹ́ fẹ́ máa pa torí pé ebi kẹ́ lè máa bọ́lé ẹ fẹ́ máa bọ́nu kẹ́ máa bọ́yàwó kẹ́ máa bọ́mọ ẹ ò torí Ọlọ́run dúró ń bẹ̀ ṣé ní iṣẹ́ ànábì mọ́mọ́ náà lẹ dúró tì ní ààfin tẹ́tí ń sọ lórí láìfù pé ẹ jẹ́ ká pín owó yẹn ẹ jẹ́ ká pín owó yẹn. làákàyè ó kéré ó pọ̀ kò wá sí fún yín rárá Habibu má jẹ́ kí àwọn tí wọ́n níran àwọn tí wọ́n níbì níran yìí má jẹ́ kán ti oore kúrò lára ẹ̀ tán ẹni mélòó ló ṣoore fún ẹ báyìí. ẹ wá ń ṣe nǹkan bí ẹni tó rí ẹ kò pé ẹni tó ti ń kákàkiri kìrìsìtẹ́nì ẹ̀yin mùsùlùmí kìrìsìtẹ́nì wà fẹ́ jẹ́ kí ẹnu yín kó kò ó wá ń dá yín ríbo ó mà ga o ẹni má lórí tó ń rò ó mà kú fi ọmọ ènìyàn ṣe o Habibu yìí ṣe bẹ́ẹ̀ gbọ́n náà sọ pé wọ́n jẹ́ sí àáfàá wa Sheikh Dr. Tọ́lí Àyúnísà Ayilara the second yìí ṣe bẹ́ẹ̀ gbọ́n náà ló jẹ́ sí torí ẹ̀ mo jẹ́ máa ń sọ fẹ́ yìnyín wáyé pé kì í ṣe ọjọ́ orí o ọjọ́ orí kọ́ la fi ń pín làákàyè ọjọ́ orí kọ́ la fi ń pín òye ọjọ́ orí kọ́ la fi ń pín ìmọ̀ ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ káàkiri nílé lóko ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Habibu ṣẹ́yìn ò mọ̀ pé àkàndé èèyàn kan ni Sheikh Dr. Tọ́lí Àyúnísà Ayilara the second yìí ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àkàndé èèyàn ni ẹ ló máa sa gbogbo oògùn yìí látijọ́ tẹ̀ tí ń ṣépè yìí náà ṣépè yìí ṣòtún ó ṣe ní ìmáàmù Tọ́lí ló tún fi ń dọ́ sí ẹ rọ̀ mọ́ bó ṣe rí ni ẹ wo ó máa ga o ṣẹ́yìn ò rí ìmáàmù Tọ́lí bó ṣe rí ó dàbí wípé kéèyàn lọ máa fọwọ́ kó tó máa fi kàn lára ìmáàmù Tọ́lí kò ní bàjẹ́ fún yín kò ní túká fún yín o ẹ̀yin ilé Ayilara ẹ ṣe sóore kan fúnlé yín ẹni tó oore yẹn bá ti ọ̀dọ̀ ẹ̀ wá títí láéláé títí àwọn ọmọdọ́mọ yín wọn ò ní gbàgbé rẹ́kọ̀dù yẹn máa wà nílẹ̀ títí láéláé ní pé bàbá lágbájá báyìí ló ṣe àtúnṣe ẹ̀yin ò ṣe pé mọ́gàjì ilé yín kẹ́ ẹ ní mọ́gàjì ó tó gẹ́ orúkọ tá a sọ ilé wa yìí l'Ógbómọ̀ṣọ́ ó tó gẹ́ ẹ jẹ́ ká jẹ́wọ́ fọ́wọn èèyàn ẹ jẹ́ ká jẹ́wọ́ fọ́wọn ará ìlú Ògbómọ̀ṣọ́ wípé Tọ́lí yìí tá à ń dá wàhálà lẹ́ẹ̀ látijọ́ ìlú Ògbómọ̀ṣọ́ pé Tọ́lí yìí o ọmọ inú ilé wa ni o ẹ jẹ́ kó mọ̀ pé nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ ló ń ba nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ yìí bóyá ẹ̀gbẹ́ yóò bá yẹ dáadáa nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ bàbá mọ́gàjì nílé Ayilara òun ló ń ba nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ́ ẹ wo bọ́jọ́ ọ̀la yín ṣe rí látẹ̀ní ẹ wo fíìwù ọjọ́ ọ̀la yín ẹ wo fíìwù ọjọ́ ọ̀la yín lẹ̀ látẹ̀ní lọ pé ìjẹ́sọ́jọ́ ọ̀la yín ṣó dáa báyìí báwo lẹ́yìn yín ṣe fẹ́ rí nígbà tẹ́ bá lọ tọ́ ṣe bẹ́ẹ̀ làgbàlagbà lé ẹ̀yin mọ́gàjì ẹ̀yin baálé ilé tílé wa ń bàjẹ́ lórí yín báyìí tílé ń túká lórí yín báyìí tí ẹ ò rí àtúnṣe kankan ṣe sí i ẹ̀yin náà wo wájú ẹ wo ẹ̀yìn ẹ wò tún ẹ wò sí ṣé ilé Ayilara nìkan ló wà nílùú Ògbómọ̀ṣọ́ ẹ wá ń dara yín ríboríbo ẹ ń dá wàhálà alẹ́ láàrin mùsùlùmí sí mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àwọn tó ń dá wàhálà alẹ́ yìí ṣọ́ dárúkọ lé wọn Ṣùbẹ́rù lọ́ba níkà tó yẹ pé òun ní foundation wàhálà yìí tó ń gbé kákàkiri pé ìmáàmù Tọ́lí kì í ṣe ilé ọmọ Ayilara ṣé wọ́n dárúkọ lé wọn pé ilé lọ́ba níkà ní ọjà ká ní sinmi l'Ógbómọ̀ṣọ́ ṣọ́ dárúkọ lé ẹ̀ àbí ilé wọn pààkò yìí ṣọ́ dárúkọ lé wọn pé lè pààkò yìí àbí ilé wọn Jímọ̀ Kọ́lá ṣọ́ dárúkọ wọn pé lè Jímọ̀ Kọ́lá ilé Ayilara ló ń dárúkọ kákàkiri kí ló dé tẹ́ ẹ̀ ronú pé orúkọ ilé bàbá wa ní Ògbómọ̀ṣọ́ ó ti ń bàjẹ́ ó ti ń dàrú mọ́gàjì ilé Ayilara kí ló dé tẹ́ oṣù káàkà kẹ́ ẹ̀ ronú kẹ́ ẹ̀ wò pé nǹkan tẹ́ ń ṣe yìí ẹ̀ ń bá yín jẹ́ ni ẹ̀ tú ẹ̀yìn ń ṣe ẹ wá jẹ́ kọ́ wọn kan tí wọn ò ní láàkàyè kọ́ máa dà yín ríboríbo ẹ wá jẹ́ kọ́ wọn kan máa dá wàhálà lẹ̀ láàrin mùsùlùmí sí mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́
débi pé ọ̀rọ̀ yẹn tó wá ń súndé mùsùlùmí sí mùsùlùmí ilẹ̀ Yorùbá ilé Ayilara ni ẹ̀yin ni látara yìí pé ẹ fẹ́ takò ọmọ yín ẹ fẹ́ lé ọmọ ológo jáde kúrò nínú ilé láì mọ̀ pé àkàndá ọmọ òun ni máàmù tọ́lé yìí ẹni tí wọ́n máa porí ẹ̀ tí kò lè dáhùn ni ẹ má dàra yín láàmú nílé Ayilara ìmáàmù tọ́lé kì í ṣe ọmọ tẹ́ ẹ lè máa porí ẹ̀ níbí ẹ̀yin náà ṣàmọ eré tẹ́ ẹ sá títí ẹ̀rí gbẹ̀yìn yín ẹ má máa bínú ọmọ ológo mọ́gàjí ilé Ayilara ẹ lọ ṣàtúnṣe torí pé tẹ́ ẹ bá ṣàtúnṣe lénìí tó bá dọ̀la tẹ́ ẹ bá gbéṣẹ̀ inú sàárè ò ní gbà yín ọ̀ ní sọ̀rọ̀ yín nìyẹn torí pé orí yín nìkan ti bàjẹ́ mọ́gàjí ilé Ayilara ẹ ronú o ẹ̀sùn káàkàkẹ́ ronú mọ́gàjí ilé Ayilara ẹ̀sùn káàkàkẹ́ ronú nǹkan tó ń bàjẹ́ nílé yín yìí kò dáa o kò dáa kò dáa kò dáa kò dáa kò dáa mo dẹ̀ mọ̀ pé àwọn ọmọ yìí ti máa pè yín ẹ̀yin lẹ̀ ní gbọ́ lẹ má máa lo strong get kí ni àkọọ́lẹ̀ rere tẹ́ wàá kọ́lẹ̀ lẹ́nu kó tó fẹ́ di ọ̀la báyìí kì í ṣe ọ̀la tílẹ̀ fẹ́ mọ̀ yìí kí ni àkọọ́lẹ̀ rere tẹ́ ẹ nílẹ̀ kí ni rẹ́kọ̀dù tẹ́ ẹ nílẹ̀ tó jẹ́ rẹ́kọ̀dù dáadáa kí ni ìtó lọ kí ọ̀la tó dé kì í ṣe ọ̀la tílẹ̀ fẹ́ mọ̀ yìí ẹ̀yin àgbálẹ̀ Ayilara ẹ pé mọ́gàjí yín ẹ ronú papọ̀ nǹkan tẹ́ ẹ ń ṣe yìí kò lè ní ọ̀la rẹ o nítorí pé l'Ógbómọ̀ṣọ́ ẹ̀yin lẹ tàbùkù bá ọba Ghandi ilé Ayilara ló tàbùkù bá ọba Ghandi kátẹ̀wá sọ pé ilé Ayilara gbé ọ̀rọ̀ lọ bá ọba Ghandi ṣe bí ọba Ghandi gbọ́dọ̀ lò ó pé èmi lọ́ba o mi gbọ́dọ̀ jẹ́ kí àwọn kan kó wá kó rẹ́dẹ̀rẹ́dẹ́ kó wá kó bá mi kó bá sọ yìí pé nǹkan tí mo fẹ́ lélẹ́yìí bàbá mi àná ọba Ajagungbadé ló fi ọmọ yín sórí ipò èmi ọmọ èrò àlédè bẹ́ẹ̀ lẹ́nìí kí n wá yọ ṣé kí n sọ wípé làákàyè wọn bàbá tọ̀dọ̀ mi kò pé ní tàbí kí n sọ pé nǹkan tó wọn bàbá tọ̀dọ̀ mi ṣe kò dáa tàbí kí n sọ pé iṣẹ́ tí bàbá tọ̀dọ̀ mi ṣe lẹ̀ mo fẹ́ bàjẹ́ ẹ̀mú kọ́nu mẹ́rẹ̀ẹ̀ta ọba Ṣọ̀ún nǹkan tó yẹ ká ẹ̀ sọ fún wọn nìyẹn kò ó máa ti níyì jù kò ní wá jẹ́ pé ìgbà yìí àtọmọdé àti àgbàlagbà tó wá ń ṣọwọ́ ọ̀rọ̀ lára yín ẹ̀yin lẹ́fà tí gbogbo nǹkan báyìí tó fi ta sí yín lára tẹ́ bá ti keep wọn short gbà yẹn pé bàbá mi o ọba àná tó gbéṣẹ̀ ọba Ajagungbadé ló ṣiṣẹ́ lẹ̀ ó ṣiṣẹ́ yẹn dáadáa èmi ọmọ ìwálẹ̀dẹ̀ bẹ́ẹ̀ lẹ́nìí kí n sọ yìí pé ọba àná ò ṣe dáadáa ṣé mo jọ́mọ àlè ni àbí mo jọ́mọ ọkọ ẹbí ra ilé ìkẹ́ dáhùn. ọba Ṣọ̀ún ọba Ghandi Ọláoyè ẹ̀yin lẹ fà á táwọn èèyàn fi ń ṣọwọ́ ọ̀rọ̀ lára yín torí pé ẹ ò ṣe dáa nígbà tí àwọn mọ̀lẹ́bí Ayilara tó gbé ẹjọ́ wá bá yín ó yẹ kẹ́ ẹ dà wọ́n nù bí ìbojú tu ẹ̀fún ni kẹ́ ẹ jẹ́ kọ́ mọ̀ yìí pé Ajagungbadé ló ṣe sílẹ̀ lánàá tí ó bá dáa ọ̀wọ́n bàbá wo ò ní ṣe lẹ̀ èmi ọmọ wa lédè bẹ́ẹ̀ lẹ́nìí kí n sọ pé iṣẹ́ tí báwọn bàbá tọ̀dọ̀ mi ṣe lẹ̀ kò dá mo fẹ́ bàjẹ́ ìbá ti níyì jù àwọn èèyàn ò ní máa ṣọwọ́ ọ̀rọ̀ lára yín débi pé àwọn RABBITA wọ́n tún wá la fọ́ọ̀mù nǹkan burúkú lórúkọ yín tó bá jẹ́ pé àwọn ò lo initiative fún wa káwò pé a resignation ọba Ṣọ̀ún nínú àwọn lẹ́tà yìí wọ́n wá sọ wípé àwọn lò lọ ó jẹ lọ ní gbogbo àwọn tá à ń bá yín sọ̀rọ̀ tá à ń bá yín fà wá láyé tá a mọ̀wé tá a lè kà tá a lè kọ tí ó bá tiẹ̀ pọ̀ rẹpẹtẹ a lè kà a lè kọ ká sọ wípé lẹ́tà ẹ̀dẹ̀dì tẹ́ fi kọ lẹ́tà yìí kì í ṣe lẹ́tà ẹ̀dẹ̀dì ọba Ṣọ̀ún ibo lẹ ti rí wọ́n ṣe wà kọ lẹ́tà jáde Ògbómọ̀ṣọ́ Muslim Council wà kọ lẹ́tà jáde pé kí ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tọ́lé Àyúnísà
àwọn ló máa kírun jímọ̀ òun torí pé kóòtù ò tí pàṣẹ, kóòtù ò tí dájọ́. Ọlọ́run yọ Habibu ìbá pẹ́ lọ́hùn tó bá jẹ́ pé Habibu bá yọ sí ọjà agbólẹ́ni kó wá mọ ambush tàti lélẹ̀ ìbá pẹ́ lọ́hùn a mọ̀ wípé ìmáàmù Ṣọ̀ún tóun jẹ yẹn ìmáàmù àfi tóun jẹ yẹn òun alámáfi ro kọ́ba ni nílùú tó lọ́ba tó níjòyè nílùú tó níjọba nú lẹ́nu kọ́ máa náà pé bí àwọn ló ṣàwùrù jù kan kò jọ o kò jọ lákè kò jọ lóko ìmáàmù àgbà ti wá Sheikh Dr. Toli Ayunisa Ayilara the second àwọn sì ni ìmáàmù o ìmáàmù àgbà ìmáàmù promotion ló tẹ̀ gbẹ̀yìn lọ court ẹni tó mọ̀ nǹkan tó ń ṣe assistant superintendent of civil defence competent one tí kì í ṣe lè tọ́ fowó rà tí wọ́n fowó rà ni èèyàn kàwé débẹ̀ ni ó tún wá kàwé débẹ̀ wọ́n tún wá lọ oh God wọ́n tún wá lọ fún college wọ́n tún lọ sí college civil defence kó tó gba ránkì yẹn mọ nǹkan tó jùyàn máa rí kéèyàn tó rí ránkì yẹn gbà assistant superintendent kì í ṣe kékeré ASP in civil defence army squad ṣó easy láti gbà ní èèyàn ṣiṣẹ́ níbẹ̀ ni kò ṣàwùrújú mẹ́ abẹ́ náà pa àwùrújú wa mẹ́ kò sí bẹ́ẹ̀ rárá ẹ̀yin àgbààgbà ẹ̀yin mọ́gàjì ẹ̀yin èkàn nínú ẹbí Ayilara ẹ lọ ṣàtúnṣe o kò tí ì pẹ́jù báyìí ó sì ń dá báyìí Ọlọ́run ò ní jẹ́ kí ìdílé wa kó bàjẹ́ torí wípé wọ́n máa ń pòwe wọ́n á ní àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ orí ọmọ tuntun ti fẹ́ máa wọ́ ní Ayilara báyìí o dábàá tètè lọ ṣe àtúnṣe orí ọmọ tuntun ti fẹ́ máa wọ́ torí kó rí ọmọ tuntun má bàa wọ́ torí ẹ̀ la ṣe ké gbàǹjarè sí yín báyìí ká ẹ lè lọ ṣàtúnṣe Ọlọ́run ò ní jẹ́ kí ilé àtọ̀nà yín kó bàjẹ́ àtẹ̀kí ọ̀gá wa Sheikh Dr. Toli Ayunisa Ayilara pé ẹkùnrin àjò ayọ̀ tẹ́ fi wá lẹ̀ síbí báyìí òun náà lè máa bá wa jọ̀ọ́mọ́ yín kankan ò ní dí o àfi tó bá máa lé lágbára Ọlọ́run ọba kò ní bàjẹ́ akínyìn bí ẹ ṣe ń tẹ̀lé wa látàárọ̀ ojú tẹ fún wa kò ní fọ́ etí tẹ fún gbọ́ wa kò ní di ẹ má bá a pín fọ́nrán yìí kó lọ káàkiri ẹ bá wa like ẹ bá wa comment Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.